state the fact ṣóyí current administration yìí ó ti mú ìyípadà gidi bó orílẹ̀-èdè yìí o. àfi bíi pé ìlú ìkọlà ti kúrò lọ sí USA wo gbogbo ọ̀nà bó ṣe mọ́ lólólólólóló. àyẹn máa ti di ohun gbàgbé kò máa sẹ́yà ayé à ń dalẹ̀ sójú àgbàrá àbí dalẹ̀ sójú pópó mọ́ ní ìjọba Fáṣọlá yìí. ṣé ẹni bá dánrú ẹ̀ wò ní ìsìn tọ́wọ́ Fáṣọlá bá tẹ̀lé èkúta wà ẹ̀ wọ́n á dàgbálẹ̀ jọ fún báyìí á gbálẹ̀ látẹ̀kọ́ títí dàbújá ni. ṣé lóòótọ́? bẹ́ẹ̀ ni ọ̀gá mi. ìyẹn náà dáa àdúrà tá à ń bá wọn gbà náà nìyẹn. sórí bí wọ́n tẹ̀ ṣe ń ba lọ yìí ó dá èmi lójú pé láìpẹ́ láì jìnnà ogun mi ń yáyà àgbáyà aṣọ ogun yẹn náà máa dóhun gbàgbé. àbí kí ló fi pé mi sọ̀rọ̀ rẹ̀. tọrọ I'm really impressed. èmi ń sọ fún ẹ̀rẹ̀ pẹ̀lú owó èlé tèmi ti ẹ̀ rí look around wo èmi náà jókòó sílé o at least ká invest sílé. irọ́ máa gbé lọ síbẹ̀ èmi ń padà wọ́n ti yẹ padà sọ. kí ló tún lọ ṣe kí ló ń wá. ọ̀rẹ́ mi náà business mi ní láti ràn bẹ́ẹ̀ yẹn mi ń padà sọ́hùn gbogbo alamọ̀ pé ilé náà ni àbọ̀sìnmi oko àbí báwo lẹ́yìn Yorùbá yìí máa ń sọ but èèyàn sì máa lọ sọ́hùn náà gbogbo wọn tí wọ́n ti ṣe lẹ́bẹ̀ẹ́ ò gbọ́dọ̀ parun. nàìjíríà nílé tèmi o. ìwọ jókòó máa bá ẹ bí. nàìjíríà náà bí bàbá mi sínú ṣe owó ẹ̀ sí. gbogbo alamọ̀ ọmọ nàìjíríà lè máa ṣe business bí wàhálà everything ẹ̀ máa wà rẹ̀. ẹ ṣe gbogbo ẹ̀ jùlọ kudos to our government all try. give it to them. they are doing the best. máa wo wájú ẹ o. alágbàdo kọ́ ni ẹ̀. alágbàdo ni. èmi ti miss àgbàdo ti pẹ́ o. nítorí máa ń ṣe bí local guy perhaps mi sọ fún yín pé inú omi kan tó kúrò ń port mi fẹ́ toilet now. ọ̀rẹ́ ó ti pẹ́ mo ti jàgbàdo ti pẹ́. ṣọ ayé ọ̀rẹ́ yẹn mi á bẹ́tà kó bọ́lẹ̀ kó lọ jàgbàdo ẹ̀ o ti understand wàá bá wa nílé. ó bẹ́ẹ̀ tẹ̀ so jọ máa lọ bọ́lẹ̀ kíá driver wo máa náà tiẹ̀ jàre. jẹ́ lágbàdo. Yes. Èló lágbàdo yín. 50 naira. ẹ jọ̀ọ́ ẹ bá mi sun eléyìí àtẹlẹ ṣẹgbọn kó jiná dáadáa. mo ti miss àgbàdo bàjẹ́ látọ̀dún. dájúdájú ẹ̀yin ni chief Oni. Yes, I'm chief Oni. Good. ọmọ mi má ṣe báyìí jọ ẹ kí ló fẹ́ ẹni tí kò bá fẹ́ máa wá ẹ.
Wọ́n ní olè kì í jàgbà kó má ṣe lójú fèrè. For the look of things, ẹjọ́ ta lẹ́yìn fura sí. Ọlọ́pàá, ta ni mo tún fẹ́ fura sí? Bí o ṣe same person tá à ń sọ̀rọ̀ ẹ̀ látàárọ̀. So ó túmọ̀ sí wípé gbogbo ohun tí mò ń sọ látàárọ̀ yẹn ẹ gbọ́. A ní ọmọ méjì wọ́n ń bọ̀ all the way from United States of America. Àti book hotel sílẹ̀ fún wọn bí tọ́mọdé sí. Wọ́n dé sọ́tọ̀. Wọn sọ pé hotel tàgbà fún àwọn wọn ní ó dá wọn ní kò dá. Àmọ́ reason tí kan fi advice kejì wípé jẹ́ káwọn kúrò lótẹ́ káwọn máa lọ sílé àwọn. Wọ́n jọ agree ìkejì gbà sílẹ̀ ni. Ṣebí ilé wọn tán lọ tí wọ́n dé ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀. Èṣù tán fẹ́ rán níṣẹ́ ló jíṣẹ́ fún wọn yìí. Àti ẹ̀gbà kan pa family tiẹ̀. Ó ṣe wá jẹ́ ọmọ tèmi ni wọ́n tún wá pa. Ẹni tó wá suggest wípé káwọn máa sùn sótẹ́ẹ̀lì òun ní òkú. So evidence wo ló tún kù tẹ́ ẹ wá? Báwo lẹ tún ṣe fẹ́ kí n tún convince yín tó? Àjẹkẹ́ lánàá ọmọkúlé ni gbogbo wa láti mọ̀ pé àjẹ́ àná ló pọ̀ mí ni. Same àná òde yìí náà ni wọ́n tún wá attack mi náà. Tí ò bá ń ṣe ọlá ọlọ́run ọpẹ́lọpẹ́ ọlọ́pẹ́ tó ní káàtì mò ń lò kó jẹ́ bulletproof. Ṣé olódì mi ló máa sọ̀rọ̀ ń bí báyìí lẹ́nu ni? Or what? Ẹ jọ̀ọ́ ẹ má jà ó dààmú ara wa lórí ohun tí ò sọnù àti rí ohun tá à ń wá. Chief, so gbogbo èrò ọkàn yín sì ni wípé Abíọ́dún òní òun ló ṣe púpọ̀ mọ́ yín. Oh God, ọlọ́pàá kí ló dé tẹ fẹ́ kí tọ́gbẹ́ mọ́ wa lẹ́nu nítorí àwíjàre? Anyway, mo trust yín o. Mo mọ̀ pé tí ẹ bá fẹ́ ṣiṣẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣiṣẹ́ yín. Ẹ mọ̀ the right thing to do at the right time. Èmi ò bá mo wá bí àbá pípé kẹjọkẹ fún mi láyè díẹ̀. Ẹ jẹ́ n ráyè attend sí àwọn àlejò mi tí wọ́n wá bá mi kẹ́dùn. Ẹ jẹ́ n ráyè dáhùn lórí. Okay, sir. Ẹ ṣé o jàre. Àní fi ru eléyìí bá ọ. Ẹ̀rí mi báyìí. Ilẹ̀ ṣáwá mi. Eruku tó jáyé jù. Small boy big engine. Sharp shooter ò lẹ́nu. Bàbá nǹkan jẹ́ sí ẹ lọ́rùn Ọlọ́run. Bílẹ̀. Báyọ̀ ọba jẹ́ ṣe bó ṣe wù ẹ́. Ṣé máa gọ̀ọ́ra yín ẹ mọ ẹni tí tó wù yín àmì ẹ ṣáyé gan ẹ mọ ọ̀gá fàájì ni àṣemọ́jú ni o. Ó ti yẹ ké. Hello. Oh, hello. Babu. Oh, spare me all this rubbish. Mi ti ráyè fún gbogbo yẹn. Iṣẹ́ wo ni mo rán yín, iṣẹ́ wo lẹ lọ ń jẹ, iṣẹ́ burúkú wo lẹ lọ ń jẹ fún yẹn náà. Iṣẹ́ kẹ̀. Everybody tó wà nílé yẹn láti yanjú. Oh my God. Ṣé everybody ni mo rán yín sí ni àbí kí ni rubbish tó ń bá mi sọ yìí náà? Ọmọ tẹ tún pa ń kọ́, ọmọ tẹ pa sílẹ̀ ń kọ́. Iṣẹ́ wa náà ní ìsọpá wà lápá. Láti pa. Sir, collateral damage ni sir. What? Kí ni mo gbọ́ tẹ wí? Ọmọ tèmi ni collateral damage. Mo ní kẹ́. Ṣẹ́rí n tí máa fi ojú irin fún tẹ̀sẹ̀. Hello? Hello? Oh my God. Collateral damage. Ọmọ mi. A ti fi náà ra kó bára báyìí. A ti fi náà ra kó bára wa o. Mo fọkàn tí wa o. Àwọn tó ń ṣe ìdájú gan o. Mo dájú. Kí la máa ṣe báyìí kí? Ṣé bá ti gbowó? Inú màá yá. Kò sí wàhálà. Ní wàá zù. Fọkàn máa wà o. Wàá zù fílẹ̀ ọkọ̀ bá wo. Ṣé burúkú? Sí fọ́kọ̀. Tó bá wà nǹkan. A máa sá lọ. A máa já. A máa sá lọ sábúlé. Ló ṣe ẹ̀.
ẹ̀yin lè di ìṣẹ́fọkànbalẹ̀ máa rí bá a ní ìkànjọ. Ọ̀gá ọlọ́pàá, I'm dumbfounded because gbogbo ẹ̀sùn tẹ̀bí ń kàn mí kò ń ṣe tèmi rárá. Láàrin ọjọ́ kan ṣoṣo, I lost my father. I lost my only dear friend. You are now putting it to me pé ebi mo wà rí yìí láti pa àwọn dear ones mi. God, this is not happening to me. Hello, Mr. Abiodun. Sórí gbogbo omijé ojú ẹ yìí kò tún inú kankan lára mi. Ṣé fẹ́ gbọ́? Sórí àjẹ́ tó ń pa ọmọ jẹ gan àkínrẹ́jẹ lẹ́nu ẹ̀. Wà amọ̀rú yín dáadáa. Tí o bá sọ pé o ò ní cooperate pẹ̀lú wa pẹ̀lú case tó wà ń lọ yìí. Tí ọwọ́ ìyà bá dùn ẹ́. Tí ọwọ́ ìyà bá dùn ẹ́, you will sing a new song. Officer. Yes, sir. Ẹ lọ gba statement ẹnu ẹ̀. All right, sir. Kẹ̀dẹ̀ detain ẹ̀. Oh. Yes, sir. Hello. Move. Move. Come in. Secretary ní fẹ́ rí mi. Òótọ́ ni. Mo fẹ́ kó bá mi transfer owó kan láti company's account sí personal account mi. 400,000. But sorry ma, can I say something? It's a free world. According to the financial company account ma, owó tó wà lẹ́yìn kò tó bẹ́ẹ̀ mọ́. John to your loan. Ta ló gba ẹ sí iléeṣẹ́ yìí? Ẹ̀yin ni ma. Èmi ni. Kílódé tí alágbàro ẹ ṣe wá fẹ́ pọ̀ ju èmi tí mo gbéṣẹ́ fún ẹ lọ. Kí ni business ẹ? Kí ló kún ẹ pẹ̀lú nǹkan tí bá fi owó company ṣe? Ẹ gbà mí. Wo tí o bá sì fẹ́ dó sí company yìí, you do as I say. Right? Your wish is my command. You keep to my orders. Excuse me. Káàbọ̀ sí ìpàdé yìí. Àkọ́kọ́ rú ẹ̀dá máa ní láti gbà tí ti take over iléeṣẹ́ mi. Mo gbà ní àdúrà yìí pé àjọṣepọ̀ wa á yọrí sí rere. Láti gbà tí ti take over, mo go through fáìlì ẹnìkọ̀ọ̀kan yín. Mo rí pé gbogbo yín lẹ̀ ń gbìyànjú. Ó kàn yẹ pé èèyàn kan máa ṣe dáadáa ju èèyàn kan lọ. Ní báyìí, orúkọ àwọn tí ó ní ìgbéga lẹ́nu iṣẹ́ wọn ni Mr. Akin Thomas as our new marketing manager, Mrs. Stella Adigun as our head customer care services, Mrs. Gbemisola Tella as our new accountant. Látàrí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílé iṣẹ́ yìí, gbogbo alamọ̀ yìí pé Mrs. Fọláṣadé Àjàlá ni managing director wa. Wọ́n máa step down fún ọmọ mi tó ń bọ̀ láti ìlú òyìnbó, in person of Mr. Abiodun Oni. Tó bá ti dé ní Monday, màá wá introduce ẹ̀ sẹ́ni kankan yìí. Mrs. Fọláṣadé Àjàlá will be transferred to one of our branches. Once again, I congratulate each one of you. Sir, on behalf of every one of us here, I do púpọ̀ lọ́wọ́ yín gidigidi gan ni sir. And I want to make sure I discharge every of our possible best láti rí pé iléeṣẹ́ yìí ó move forward. Once again, thank you very much, sir. You're welcome. Filege madam. Àṣé wò sọ de mi lásán ni. Ṣé wo mọ̀ wípé
tí bàtà bá ti ń ró láròjù ńṣe ló máa ń ya pẹ́rẹpẹ̀rẹ. òótọ́ ló sọ wo àfi gbogbo alágbára yìí kí wọ́n tẹ̀ jẹ́jẹ́ nítorí pé a ti dé olóko ò pẹ́ mọ́ rárá. ẹ jọ kí ló mú mo kó mo rò wá. kò sí mà. kò lè sí nígbà tó jẹ́ pé iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe ẹ̀ ní ṣe ẹjọ́ ẹ lọ́jọ́ lè máa rò. ó mà gbọ́ tó bá gbọ́ nǹkan. Madam? Sure, okay. It is a completed job. Yeah. Àti lọ ṣe nǹkan tẹ́ ní ká ṣe. Òun náà ni. Ẹ kú ṣe o. Báwo lẹ ṣe ṣe? Well, ká má bòkú lọlé olóró. Ajá gidi gan and gẹ́gẹ́ bí trained hitmen. Òun ló jẹ́ ká rí dọ́kúmẹ́ǹtì gbé wa. Àti wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló lọ sí o. But àti gbé jáde. Of course, you are there. Kò easy for láti get nǹkan ní kálọ̀ gbé wa. Àmọ́ gbogbo koríko tó fẹ́ disturb gbogbo ẹ̀ láti gé dànù. Ṣé ẹ ṣọ́ọ̀ṣà? Kò lè sẹ́ni yàwó àtọ̀. Every loopholes gbogbo ẹ̀ láti block. Ṣé ti ẹ fọkàn balẹ̀? Ọ̀dà ẹ ṣé mo dúpẹ́ gan. Màá máa tún máa kàn sí ẹ ṣé gan. So, ṣé afraid láti máa lọ? Ṣé. Ẹ̀tútán nínú ìbọn ó sọ́dọ̀ pa àtìlẹ̀ lásán èmi ọmọ oníbìínìràn pàdé ẹni tó ń so mọ́lẹ̀ bí ẹran lórí ẹ̀ṣẹ̀ tí mi ò mọ̀ ń pa ẹ̀ Ọlọ́run ṣàánú mi. Tádé driver ta ló ṣe léyìí driver ẹ dìde àjọpọ̀ ni. Ọlọ́run tó bá jẹ́ bí ẹ̀ṣẹ̀ mi foríjì mí bá mi fojú àṣebi hàn bá mi fojú àṣebi hàn. Aláyé kí ló ń ṣe ẹ̀ jẹ́ ká sùn òun disturb wa. Má dá lóhùn jàre ṣé òun máa kọ́kọ́ jẹ́ ìyá ìṣà ìmọ̀dí ni. Ọlọ́pàá lọ́mọ tó jẹ́ pé ẹ̀ṣẹ̀dé láti ìlú òyìnbó ni ó délé ló bá bàbá àtọ̀rẹ́ tí wọ́n ti pa wọn. Àwọn tó yẹ kó máa bá ṣàjọyọ̀ pé òun ẹ̀ṣẹ̀dé láti ìlú òyìnbó ẹ wá lóun ló pa wọn. Ọ̀gá ló pẹ́ ṣàánú mi kò rí bẹ́ẹ̀. Ṣẹ́rí madam ṣẹ́rí gbogbo ìtẹ́yìn tún sọ yìí ẹ kàn tó ń wí àwìwí asán ni. Just listen to this. Kí ènìyàn márùn kí wọ́n dé kán wọ inú ilé kan ṣoṣo kẹ́nìkan dẹ̀ jáde padà nínú wọn ká wá débẹ̀ ká má bá ẹ̀mí lára àwọn mẹ́rin tó kù mọ́. My question is this. Ẹjọ́ ta ló pa àwọn mẹ́rin yẹn? Ọlọ́pàá. Ṣé ti rí sìn? Bíọ́dún o ijó ń bẹ lẹ́sẹ̀ àárọ̀ ẹsẹ̀ tó ń dùn ní ọjà àwọn gbogbo ìgbìyànjú mi láti mú ekúrò ń bí báyìí ọ̀rẹ́ bàbá ò fún mi ṣe o. ṣe fàkìlà bí. wo ọ̀rọ̀ náà wà kankan ló ń ṣẹlẹ̀ sí mi o àfi kó ronú báyìí kó jẹ́ ká wá rísìn tí gbogbo àjálù ìṣe ń ṣẹlẹ̀. Sista, nǹkan ẹ̀kan ló sọ sí mi lọ́kàn. Kí ni nǹkan náà? Lọ́jọ́ tí èmi àti Tádé ń bọ̀ láti ìlú òyìnbó
wọ́n mú Dr. Mrs. Smith wọ́n gbé ẹrù kan ránṣẹ́ sí dádì àti Chief Akilabi. Ẹrù yẹn worth millions of dollars. Bí àwọn yẹn wá mọ̀ sí deal yẹn kò yé mi. Millions of dollars. Bíọ́dún, irú ẹrù wo lẹrù tá à ń sọ yìí àti pé ibo ló wà báyìí? Inú mọ́tò tí à ń gbé bọ̀ láti airport ló wà. Wọ́n ní vaccine tí wọ́n detect ó lè dẹ́kun àrùn yírùnyírùn tó ń bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn jà ní orílẹ̀-èdè yìí. Wọ́n á rò pé dádì ẹni yẹn àti Chief Akilabi wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Federal Ministry of Health ni. lókè. Madam, kí ni nǹkan tẹ́ fẹ́? Ẹ jọ̀ọ́, kí ni ìtumọ̀ ẹ̀ lè? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Ọlọ́pàá ni àwa. Ó dọ̀ pé ẹ sọ pé ọlọ́pàá ni. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Bẹ́ẹ̀ ṣe ń wọlé látẹ̀kùn yẹn, tẹ́ ẹ̀ sílẹ̀kùn tẹ́ ẹ̀ ṣe kùtù làwọn yìí. Ṣé ẹ mọ̀ pé 24/7 security one by. Ìgbà náà kọ́, tí mo fi wọnú compound ẹ̀gbọ́n mi wá, àbí tí mo fi wọnú ilé ẹ̀gbọ́n mi wá. À ń so, bàtọ̀ wá ní ilé ẹgbẹ́ ńkọ́. Madam, wọ́n lágbá àmọ́ yín ni o, àti pé ẹ máa wá station wa, àti ń rí i pé àbúrò olóògbé ni yín ni o. Tí o bá ń jẹ bẹ́ẹ̀, àmọ́ tó yẹ ká ṣe fún yín ni o. Báyìí madam, ẹ jáde síta. Ẹ jáde síta náà. Ẹ kò ṣe ìjọba. Máa wo àwọn ohun àbájá, ó tún wá ní alẹ́. Ó ní agbára, ó dẹ̀ wà lálẹ́. No. Don't tell me rubbish. I gave you an assignment to go and get me a box. Just ordinary box. That you discover pé inú kan ló wà. O dey fail láti mú yẹn wá. Why? Ẹ sà, kò rí bẹ́ẹ̀ sà. Kò rí bẹ́ẹ̀ sà. Báwo ló ṣe rí? Alẹ́ àná yẹn mo débẹ̀ mo dẹ̀ make gbogbo effort mi láti jẹ́ kí bóyá kí n wọlé síbẹ̀ kí n rí box yẹn bẹ̀ security bẹ̀ yẹn tight ni sà. Mo try gbogbo effort mi. Security bẹ̀ yẹn tight mo dẹ̀ wọ́n pé tí máa ní kí n fi force wọ bẹ̀ yẹn. Tó lè lọ ṣàkóbá fún wa tó lè jẹ́ kí n padà sà. Kò rí bẹ́ẹ̀ sà. Okay, you may leave. Ẹ sà. Go! Get out! Ọkọ mi bò ní ṣé o ẹjọ́ ìyá rẹ̀? Má ṣe wọn. In fact, èèyàn ni wọ́n níbi tí mo ti lọ sẹ́ẹ̀. Mo dúpẹ́ fọ́lọ́run ẹlẹ́dàá ló ṣe wọ́n. Ètè kàtì ẹ̀pà yẹn ti sẹ́gbẹ̀ kù. Inú mi ò dùn. Kí ló ṣe? Mo fẹ́ lọ wo Abíọ́dún láàárọ̀ la. Mo gbọ́ kan tó sọ. Mo fẹ́ lọ wo Abíọ́dún láàárọ̀ la. O fẹ́ lọ wo Abíọ́dún láàárọ̀ la. Mo súnmọ́ la alákòóbá mà ní ẹ̀. Ṣé o fẹ́ kó bá mi ni? Ní ọmọ tó ṣe pé ńgbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ló ti wà ní detention. Kò sí ẹ̀dá tó gba iwájú lé wọn kọjá kó má rẹ̀ wọn he. Bèlè ń ta sí olùfẹ́ lọ wò lọ́gbẹ̀rún. Tó yẹ pé látìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ gbogbo ilé wọn báyìí náà ti faṣọ pépé lóko ọba. Mo súnmọ́ la mo bẹ́ẹ̀ mélòó mo bí mi ìlẹ́ nìkan tí máa ké pé má kó bá mi jọ torí Ọlọ́run ṣé wàá fẹ́ gbọ́ o ò jáde kúrò nílé yìí o èmi gan mi lọ́ọ̀bì kankan bí tájọ́ máa wà rí. Mọ́mi,
ṣé rántí pé nígbà tí ojú ń pọ́n inú wa àwòdì Abíọ́dún bá wa wà. Èdè ìlú wo nìyẹn náà? Inú ilé tí a wà yìí kò máa ṣẹyìn ọmọkùnrin yìí. Iléèwé tí mo lọ kò ṣẹyìn Ọlọ́run àti akitiyan ọmọkùnrin yìí. Ṣé ọmọkùnrin yìí ló wá dẹni tí a lè yọjú sí wọn? Jọ̀ọ́ nítorí ọ̀lọ́ ìgbà náà ń kọ́ náà. Ẹ kíni yẹn kọ́ wa? Ṣẹ́yìn ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Tí kú bá pàgọ́ tòun ti kíkan ẹ̀. Kí ni ìyẹn túmọ̀ sí o? Mo ní kí ló túmọ̀ sí? Ṣé o lè dá mi lóhùn ni mo sún? Mo sún mọ́lá. Mo sún mọ́lá. Kí ni nǹkan tó gbé ẹ débi gan? Tí wọ́n bá ń gbàdúrà wípé kí Ọlọ́run má jẹ́ kí n rí alákòóbá, yẹ kí èèyàn máa ṣe àmì gan ni. Alẹ́ ọjọ́ kan ni mò ń bọ̀ láti ọ́fíìsì tí mo lọlé. As usual, mo wọ dánfò. Àṣé dánfò tí mo wọ̀, mọ́tò àwọn alọ́kọ́lọ́ kígbe ni. Document mi, owó tó wà ní bag mi, everything, laptop, gbogbo ẹ̀ nígbà ní lálejò yẹn. After I worked that time, mo wà ní ọ́fíìsì. Tó ṣe ní àwọn ọlọ́pàá wà mí nìyẹn. Ìgbà tí màá jáde sí wọn, wọ́n ní wọ́n rí ID card mi nínú ẹrù àwọn adigunjalè. Tó ṣe di pé mo di customer àwọn ọlọ́pàá nìyẹn. Tán bá gbé mi lẹ́nu tí wọ́n bail mi, kó tó di a week to that time, wọ́n á tún tún mi gbé. Wọ́n ní wọ́n need me fún investigation tó ń ṣe fún àwọn olè yẹn. Ó mà ṣe o, but ìwọ náà burúkú náà. Kí lè tọrọ yẹn ṣẹlẹ̀ lè kó ti lọ report fún àwọn ọlọ́pàá. Gotcha. Àdúrà tó jù ní wípé kí Ọlọ́run má jẹ́ kí ìyà burúkú kó bíyàn. Tó bá ti bíyàn tán kò sí nǹkan tí èèyàn fẹ́ ṣe sí. Àdúrà jẹ́ ìtura wọn máa gbà ní pé k'Ọlọ́run sọ ibi kò sọ dèrè. Àmín. Bọ̀ kí ló gbé wọn náà débi? Ọ̀rọ̀ àwọn àfẹjọ́ra wọn. Gẹ́gẹ́ bó ṣe sọ lẹ́ẹ̀kan pé tó bá ní kí ẹ máa rákòbá kó yẹ máa ṣàgbéni. Èmi àtọ̀rẹ́ mi là ń bọ̀ láti Amẹ́ríkà. Ọmọ, to say the fact, ṣóyí current administration yìí ó ti mú ìyípadà gidi bó orílẹ̀-èdè yìí o. Àfi bíi pé ìlú ìkọlà ti kúrò lọ sí USA. Wo gbogbo ọ̀nà bó ṣe mọ́ lólólólólóló. Àyẹn máa ti di ohun gbàgbé. Kò máa sẹ́yìn àyè à ń dalẹ̀ sójú àgbàrá àbí dalẹ̀ sójú pópó mọ́ ní ìjọba Fáṣọlá yìí. Ṣé ẹni bá dánrú ẹ̀wò ní ìsìn tọ́wọ́ Fáṣọlá bá tẹ̀lé èkúta wa ẹ̀? Wọ́n á dàgbálẹ̀ jọ fún báyìí, á gbálẹ̀ látẹ̀kọ̀ títí d'Àbújá ni. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ ni ọ̀gá mi. Ìyẹn náà dáa, àdúrà tá à ń bá wọn gbà náà nìyẹn. Sórí bí wọ́n tẹ̀ ṣe ń ba lọ yìí, ó dá èmi lójú pé láìpẹ́ láì jìnnà ogun mi ń yálé àgbàrá aṣọ ogun yẹn náà máa dóhun gbàgbé. Àbí kí ló fi pé mi sọ̀rọ̀ yìí? Tọrọ. Ẹ̀rọ kí ló ní kó dúró fún sí? Alágbàdo kọ́ nìyẹn.
Alágbàdo ni. Èmi ti miss àgbàdo ti pẹ́ o. Kí ló tó yìí máa ń ṣe bí local guy báyìí? Perhaps mi sọ fún yín pé inú oorun mi kà tó kúrò ní port. Mi fẹ́ toilet now. Ọ̀rẹ́, ó ti pẹ́, mo ti jàgbàdo ti pẹ́. Ṣọ́ọ́yè, ọ̀rẹ́ yé mi, á bẹ́tà kó bọ́ọ̀lẹ̀ kó lọ jàgbàdo ẹ̀. Don't you understand? Wàá bá wa ń lé. Ó bẹ́tà. So, jọ máa lọ. Bọ́ọ̀lẹ̀ kíá, driver, wo máa lọ́ntì ẹ̀jẹ̀ ayé. Tade! Ta ló ṣe léyìí? Driver ẹ̀ dìde, àjọpọ̀ ni. That's so terrible. But ó lè ò ní jàgbá kó má ṣe lójú fèrè. Ṣé ìwọ náà ti ẹ̀ rántí ọkọ̀ tó ṣẹlẹ̀ nínú sẹ́ni ẹ̀? Bóyá bí mọ́tò àwọn pípín yẹn gbé wá. Something to tell us of àwọn ọlọ́pàá. Mi ò rántí jù bẹ́ẹ̀ lọ. Mi ò rò pé mọ́tò wọn yẹn gan ní plate number rárá. Rántí ẹni tí ó sọ ọ̀pọ̀ tó rántí. Mi ò rántí nǹkan. Kò sí wàhálà, àwọn tó máa ń ṣiṣẹ́ burúkú yẹn, àwọn tó máa ń ṣe nìyẹn. But ọlọ́run àjọ wọn ní ilé ilé ìtakùrọ̀ wá sí. Mi ò. Smola. Ṣàlá gbàdúrà fún mi. I will get over this. Mi ò sunkún mọ́ ọkọ mi. Ọlọ́run á fojú àṣebímọ láìpẹ́. Bí tí ẹ wá. So, kò tọ́jú ẹ̀ dáadáa. Tọ́jú ẹ̀ dáadáa. Tọ́jú ẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀mí ẹ̀. Ṣùgbọ́n. PA to the Honourable Minister. Ẹ kú jọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú sá. Báwo dẹ̀ lọ́rọ̀ vaccine dasọ yẹn? Ẹ má bínú. Delay kékeré mà la ní lórí kíní yẹn. But mo assure yín pé by this time of next week, ó máa kàn yín lọ́wọ́, ó máa kàn yín lára lágbára Ọlọ́run. Okay sir, ẹ jọ̀ọ́ ẹ má jọ kọjá yẹn yẹ o because me starting get nervous. What they think discuss proposal yẹn pẹ̀lú another company. Please, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má jẹ́ orí bẹ́ẹ̀, ẹ má jọ discuss pẹ̀lú any other person. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bí iṣẹ́ mọ̀ pé ẹ̀yin ni aṣojú mi lọ́dọ̀ minister. Mo bẹ̀ yín. And of course, ṣé kò sí anybody mi tẹ́tí ń sọ̀rọ̀ yẹn? Kò sẹ́yìn bẹ́ẹ̀ sá. Okay, mo ní special package fẹ́yìn kankan. Mo dẹ̀ promise pé yẹn máa tẹ̀yìn lọ́wọ́ kó tó di next week. Okay sir. Ẹ ṣé mo dúpẹ́. God bless you. Amen sir. Thank you sir. Kí ni mo fẹ́ ṣe o? My chief. Oh, very good. Ẹ kásì. Jẹ́ n sáré sọ tí màá sọ fún ẹ pápápá because a lè pẹ́ níbí. Information tó tẹ̀ mí lọ́wọ́ sọ fún mi wípé báàgì yẹn ti kúrò nínú mọ́tò. Wọ́n ló ti wà ní police custody ní ọ̀dọ̀ yín. Gbogbo ọ̀nà kọ́nà tó fi máa bá mi get báàgì out of that police station. Gbogbo ẹ̀ ni mò ń wá ó dẹ̀ láti ṣe fún mi. My chief, ṣe rí ọ̀rọ̀ tẹ́ ń fi ọwọ́ yẹpẹrẹ mú yìí. Ó ti le gan o, ó ti kúrò níbẹ̀ ṣe o. Oh God. And still, ṣé mo pé tí a bá ń pẹ́ lórí mi, èṣìkéṣì a máa báyàn níbẹ̀. You understand? And this briefcase that we're talking about, it's my life. You understand? Tí mi ò bá dẹ̀ rí, that means I am a dead man. You understand? This is 200,000 naira for your transportation. Just for your transportation. Tí o bá lè bá mi ṣiṣẹ́ ìláṣepé, mo promise you, your life will never remain the same. Thank you, my dear. All right, chief. Èmi náà máa try best me. God bless you. Please do. All right. Ẹ ṣé gan. Have a nice day. All right.
Sherry bag tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ fún yín ó wà very important sí mi gan. Báàgì yẹn wà nínú mọ́tò nígbà tí àwọn ọmọ yìí ń bọ̀ láti ìlú òyìnbó. As I speak to you, báàgì yẹn wà ní Tesho police station. Tí ẹ bá bá mi get báàgì yẹn, you guys will be 20 million naira richer. 20 million naira. Yeah, madam. Ẹ sure pé police station ní báàgì yẹn wà? 100% sure. Madam, tó wá jẹ́ bẹ́ẹ̀, ẹ gbàgbọ́ iṣẹ́ ó ti bọ́ sí ṣíṣe. Ṣé ó ti ṣe yín? Are you sure? Madam, 20 million naira kì í ṣọmọ ìkéré owó. Àkèrè ní kàkà kó o máa dùbẹ̀. Ó ní tapá títàn láti rán sí. Of course. Okay then. Good luck to you guys. Mo sọ náà. Abájọ tí kéèsì yẹn fi rí báyìí. Sir, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń sọ fún mi, a wá rí i dájú wípé ẹrù tó bẹ̀rù pamọ́ tó ń gbébọ̀ látòkè òkun yẹn òun ló ṣokùnfà gbogbo yílà yílò yìí. Good. Òkú ṣe ọpọlọ èdè kú àkíyèsí àmọ́ ọ̀nà wo la fẹ́ gbà báyìí láti fi ìdí òkoro ọ̀rọ̀ ẹ̀ múlẹ̀ torí ẹjọ́ yìí ó kàn pín yẹlẹyẹlẹ ni. Yes sir, nǹkan tí mi ò bá suggest ká ṣe ni pé ẹrù yẹn ká make sure pé a tọ́jú ẹ̀ dáadáa kó wà out of reach of anyone, because if we lose it then the investigation will have to be stopped. Okay, it's alright. Bó ṣe sọ yẹn gangan la ṣe máa ṣe. Alright. Ọ̀rẹ́, tábà ní parọ́, oúnjẹ ìlú, alógbé ìṣètò oúnjẹ tó dọ́ṣọ̀ tó yìí. Kí Ọlọ́run kó má pa Àríkẹ́mi fún mi. Tádìkẹ́ bá ṣe wà láyé, oúnjẹ àdínú kò lè wọ́n mi. In fact, àwọn ọlọ́pàá wọn lè stop mi. Nítorí ọ̀rọ̀ mi nínú ọgbà ẹ̀, ó dàbí òkú ọdún mẹ́ta tí kì í ṣàjòjì sáré. Bẹ́ẹ̀ni, kò sóhun tó dàbí òmìnira. Àní kọ́lọ̀ tí ẹ ṣàánú wa. Kí n bọ́ nínú àjàgà tí mo wà yìí. Tí ẹ̀dọ́ náà, vaccine tẹ́ ń gbé bọ̀ láti òkè òkun. Kí ló ṣẹlẹ̀ sí? Vaccine kẹ̀. Ṣé mi ti ẹ̀rọ ti vaccine? Ó wà nínú mọ́tò tí à ń gbé bọ̀ láti ìlú òyìnbó yẹn. Àní kọ́lọ̀ ṣẹ́ mi wà. Tẹ́mi bá wà, á jẹran tó jẹrẹ lọ. Ẹ máa jẹun lọ́jà rẹ̀. Hello, ẹ káàsán. Orúkọ mi Dr. Smith. Ẹ jọ̀ọ́ ṣé mo lè bá Minister of Health sọ̀rọ̀? Yeah, okay. Ẹ bá mi sọ fún wọn wípé mo ti dé sí Nàìjíríà pẹ̀lú vaccine yẹn. Okay.
tí bá ti put off l'hotel kan ní kò ń bí báyìí máa jẹ́ kẹ́ gbọ́. So máa send address sí yín. All right. Ẹ ṣé gan. Yeah, thank you. Bye. Driver. Yes, ma'am. Jọ̀ọ́ tó bá ti rí any hotel tó dá ládùúgbò yìí. Yes, ma'am. O lè stop car kí wọ́n ra wà ń bẹ̀ ṣe ti gbọ́. Okay, ma'am. All right, thank you. Madam, ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, ẹ dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá yín. Pàápàá jùlọ ẹ dúpẹ́ lọ́wọ́ Abíọ́dún òní. Tó kó jẹ́ ká mọ̀ pé òun lọ pé kó lọ gbé kan wá ní mọ́tò. Láì mọ̀ pé nǹkan tani tó fẹ́ lọ gbé wá yẹn ó ti wà lọ́dọ̀ wa níbí. And for no reason kò yẹ kó lọ síbẹ̀ mọ́ rárá because that place is under security surveillance 24/7 làwọn èèyàn wà ń bẹ̀. Gbogbo ṣe ń wọlé tó ń jáde bẹ̀ ni wọ́n ń ṣọ́. Ká tún gbọ́dọ̀ Ọlọ́run pé statement tó ń give kò yàtọ̀ sí ètí Abíọ́dún òní sọ tó ẹ kó lọ yàtọ̀ ni táwọn ikọ̀ la máa wí o. And ẹ bá sọ̀rọ̀ dáadáa Yorùbá bọ̀ wọ́n ní tabarán níṣẹ́ ẹrú àá fi tọmọ jẹ ni àmọ́ ẹ sọ fún kó rọra máa fi tọmọ jẹ kó má bàa di kan mímọ́ lọ́wọ́. ẹ ṣé mo dúpẹ́ ojú òní tí yín ẹ mà ní ṣiṣẹ́ ṣeun. Àmín. òun rò pé bóun ṣe fi lé Abíọ́dún sí níjọ́sí kó tó lọ sórílẹ̀-èdè bàbẹ̀ ó rò pé bẹ́ẹ̀ náà ló ṣiṣẹ́ wà ní kò mọ̀ pé lé Abíọ́dún àná ti yàtọ̀ sí tèmi ó ti yàtọ̀ kò mọ̀. ẹ̀wẹ̀ ni mo kí o ẹ ṣé mo dúpẹ́ o. Problem. ìnira kò bá o. My dear, before you take any action, think of the consequence. Okay? Okay, sir. Kálá bọ̀ nǹkan bá di ẹ̀gbọ́n ẹ lọ́wọ́. Tẹ́lá délé bá sọ̀rọ̀ o. òun náà ló ti ń gbọ́ yìí ṣebí ṣọ̀gbọ́n ti ṣojú ẹ̀ wọlé báyìí tó bá rí ibi tó ti ń bú ọba kòso ó máa fọwọ́ bò wọ́n lẹ́nu ni kó má sọ̀ délẹ̀ àbí mo wá fẹ́ bi ẹ́ ṣé ìfẹ́ yẹlé ló ṣì ní ni àbí táwòdì. Madam, ẹ ní sùúrù ṣẹ́rí tí ẹ bá délé ẹ lè continue there is room for that ṣe gbọ́. Officer. Yes, sir. Lọ àárẹ̀ ìgbé ìbọ̀dẹ̀ ṣe kó wọn lọ. Yes, sir. ẹ gbọ́ kọ́kọ́ kò ṣe ìwà lọ́wọ́ yìí ẹ ní ṣíṣe ẹ̀ lè rágbà fún o ẹ lè tẹ́lẹ̀ síka iṣẹ́ o ẹ máa rí ṣe o. Ó dẹ̀ ń pariwo I'm coming. A ní mi ò ń bọ́lọ́pàá ṣe askari mo dislike wọn for everything. Mo ẹ lé mi ìrókò máa rí bẹ́ẹ̀. A ní mi ò ń bọ́lọ́pàá ṣe. Wọ́n fẹ́ gbà sí askari gidi ni. Mi ò láìpẹ́ ọlọ́pàá pẹ̀lẹ́, mo láìpẹ́ wọn. Sí. Àgídédé sí náà. Ó ti dé. bó ṣe yà yín lẹ́nu náà ló ṣe yà èmi náà lẹ́nu lórí kò sí nǹkan kan ní box tẹ́ ní kí n gbé wá mo wá wò pé kí lè fẹ́ fi box lásán ṣe. Mi trust ọlọ́pàá for anything. Ṣé definitely mo máa jẹ́ pé àwọn ọlọ́pàá ti pa gbogbo tó wà ní. wọ́n ti kó nìyẹn náà, àwọn ọlọ́pàá ti kó nìyẹn, iṣẹ́ wọn nìyẹn. Hands up. You are under arrest. Kí ló ṣẹlẹ̀? Kí la ṣe? Yétúndé irú yín ló ń baṣẹ́ ọlọ́pàá jẹ́ níwọ tó yẹ kó o máa protect right ọlọ́pàá ó mọ̀ pé kí ní exhibit ni wá lọ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn ọ̀daràn yìí ó ṣe mí láàánú fún ẹ now hands up. Stand up. ṣóhun nìkan àbí bá fún. all of you. Bless my down now. eléyà kọ́ àwọn ọlọ́pàá bíi tiẹ̀ lọ́gbọ́n now move. Yétúndé don't prove smart o ó mọ̀ nǹkan tó wà lọ́wọ́ now move. Bí ẹrù ẹ. Bí ẹrù ẹ. Dress it down there, sir. Don't prove smart o. Now move. 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 Alpha. Oh. See, I'll call you back. Alright. Dayo. I'm sure okay. Yeah, I'm good. And you? I'm fine, thank you. How far? Anyway, gbogbo bá ṣe plan ẹ pátá náà ló ṣe lọ. Everything went good. Kò sí wàhálà kankan rárá. But the shop kò sí problem kankan. Trust me now. Okay, good. Thank you very much. Oh, you're welcome. And one more thing.
ẹ jọ̀ọ́ balance mi gan. Dayo, cool down now. Oh, you could trust me. Okay, for me 48 hours. Balance your point, Lara. Just go. All right. You could trust now. I'll get to my later. All right. All right. Thank you very much. All right. Mrs. Fọláṣadé Àjàlá, ṣé mọ̀ pé bí àwọn ọlọ́pàá ṣe mú yín ní ọjọ́ tí ẹ wá sílé chief lálẹ́ nìyẹn tí ẹ dẹ̀ sọ fún wọn pé ṣé ẹ lẹ́tọ̀ọ́ láti wá sí ilé ẹ̀gbọ́n yín ni. Okay, clever sọ sí ètò ìṣẹ̀lẹ̀ yìí. Definitely there is something behind your action. Ẹ sọ fún mi kí lẹ mọ̀ nípa ikú olóògbé Oyin. Kí lèmi mọ̀ nípa ikú ẹ̀gbọ́n mi? What rubbish? Kí ni nǹkan tí ẹ̀ ń ṣe láti sọ? Èmi ni mo ń sọ rubbish. Ìkànnì aláìda èèyàn yẹn tó ń gan sẹ́yìn kakọ̀. Wo ó bẹ́tà kó tètè jẹ́wọ́ kó sọ nǹkan tó mọ̀ nípa ikú olóògbé. Okay? Ó dáa o, ọ̀gá ọlọ́pàá, mo fẹ́ rí lọ́ọ̀yà mi. Rí lọ́ọ̀yà kò burú. Mi lónìí rí lọ́ọ̀yà but not until you write statement. Hello? Mr. Dewale? Ah, okay. Mo wà pa. Mo ṣì wà lẹ́kọ̀ọ́. Ẹ wà lóòótọ́ tí mo wà. Ẹ má bọ́ mo wà ní restaurant. Mr. Dewale. Yoga. Báwo ni ṣe wà òkè? Adúpẹ́. Báwo ni ṣe wà rìn? Mo ṣe bí ní màá ní ẹ̀ o. PA mínísítà ó ṣàpàdé fún mi pé mo gbọ́dọ̀ rí kẹ́ tó ṣúlẹ̀ ni. Ìrọ̀ fún nǹkan tó bá sọ, mo gbọ́dọ̀ ṣe ni. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Straight to business. The vaccine. You mean the vaccine? Vaccine. Okay. Irọ́ ni o. At last, apadà rí kíní. Ari. Hey. Take it. Thank you. Nice job. Ẹgbà. Ọmọ tó ṣẹlẹ̀ báyìí. First thing tomorrow morning, and lọ sí Abuja. And minister ní kí n sọ fún yín. Níbi tí ẹ bá wà òkè pẹ̀lú bí tí ẹ wà yìí, kẹ́ sọ so that I lè check in house lọ sí bòmí tẹ́ bá láì. Abuja yẹn kò sí wàhálà. Ṣé tó tẹ́ sọ yìí? I think I'm okay here. Hospitality wọn wà okay pẹ̀lú mi. Are you sure? Yeah, I'm very sure. Okay. Kò sí problem. But ẹni lọ́kàn pé Abuja tomorrow morning. Kò sí wàhálà. Well done. Thank you. Àbí máa join mi. Bí a kò máa gbé lọ. Rárá. Take it easy. Okay. Ẹgbẹ́ ìtumọ̀ àdán. Máa ti di iṣẹ́. Okay. Yeah. All right. Thank you. Okay. Ẹ ṣé.
ṣe ní ìbàdàn ẹ wò ọ́fíìsà kí ni nǹkan tí mo ṣe gangan at least mo láti mọ nǹkan tí mo ṣe tẹ́ fi wá arrest mi now. o fẹ́ mọ̀ nǹkan tó ṣe àbí. yes. tó bá dé station wàá mọ̀ nǹkan tó ṣe. ẹ wò ọ́fíìsà mi ò ṣọmọdé o mi ò ṣọmọdé ẹ kàn lè wá mú mi mẹ́rin náà kẹ́kọ̀ọ́ ní kí n máa ní show station no. eré ló pé àbí máa fọ́ ẹsẹ̀ ń sìn tó bá take time máa fọ́ ẹsẹ̀ ń sìn now move. ẹ já lọ move lóyún ọ̀la máa bá ń bẹ̀ let's go now ẹ ṣáà máa sọ ní máa fọ́ ẹsẹ̀ tó bá ń bẹ̀. ṣe lójú ayé lóde abẹ́rẹ́ ìlú ẹ̀ta àtẹnìkíní àtẹnìkejì àtẹnìkẹta bí rọ́bà rológun ọdún ọjọ́ kan tó máa bá ó kọ̀dùn mí pé kí ilẹ̀ tó pa òṣìkà ni òun rere àti bàjẹ́ ìwọ olóyè Akínládé ọ̀rẹ́ ìmùlẹ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ tọ̀rẹ́ finú tán ìwọ bẹ àwọn agbanipa lọ́wọ́ ẹ̀ pé kí wọ́n pa ọ̀rẹ́ ẹ̀ nítorí kí ọrọ̀ èèyàn méjì kó lè di ti ẹnìkan kí ló dé. láì mọ̀ pé àwọn kan náà wọ́n ń lúgọ wọ́n ń dúró díẹ̀ sórí bí ọmọ ẹ ṣe fi kú ṣe fàjẹ́ àbórí síbẹ̀síbẹ̀ ikú ọmọ ẹ̀ yìí kò kọ́ ìwọ yìí lọ́gbọ̀n gbogbo bí gbogbo ọ̀rọ̀ ènìyàn ó ṣe máa di ti ẹnìkan ó ní constant yẹn wonderful. Mrs. Ajala àbúrò olóògbé èèyàn tó bá rí wọ́n sí i a ní obìnrin tán a ní ọ̀pọ̀ olúwàbí ti tán láì mọ̀ pé ọ̀pẹ èyìnbó fi nínú iṣẹ́ wa ní ẹ̀kú tó wà lára ẹ̀ ó lé níríwó kí ló dé tí ẹ̀ṣẹ̀ ni ìpè olóògbé fi ẹ́ ṣe aṣojú iléeṣẹ́ ó wá débẹ̀ tán ó wá jẹ iléeṣẹ́ náà run díẹ̀ ló kù ó tún wá dúró níbẹ̀ ó tún wá bẹ àwọn agbanipa lọ́wọ́ ẹ̀ kí wọ́n pa á kí ló dé ó yìí jẹ́ pé irú obìnrin tí ẹ ṣe fẹ́ràn owó ju ẹ̀mí ẹ̀ lọ mi ò rírú tí ẹ yìí rí ní gẹ́lẹ́ tó tún gbọ́ pé ọ̀rọ̀ fásitì ti dé tó dẹ̀ máa ní owó ńlá nú ó wá lọ bẹ àwọn ọ̀daràn bíi tiẹ̀ lọ́wọ́ ẹ̀ ipe kan wá gbé síbí tó wà ní ọ̀dọ̀ àwa ọlọ́pàá láì mọ̀ pé àwọn ọlọ́pàá gbọ́jú ẹ lọ who are you? Dr. Mrs. Smith ọ̀tá sókè yìí dé borí wọ́n bá yóò bá rí ẹ tọ̀hún tó ń wò yẹ ó ń wò ẹ o kò tó gbé o ìwọ ta fà sókè ó tó yí odó borí ó fi ẹrù rú àwọn ọmọ sí bàbá wọn láti òkè òkun ó tún bẹ àwọn agbágbá lọ́wọ́ kí wọ́n pa wọ́n. bóyá ló mọ̀ gbogbo ọ̀nà tí ó gbà tó fi rú àwọn èèyàn pé kí wọ́n pa wọ́n ó ní Dayọ̀ ti sọ fún wa láìkú kan. Yes! àwọn tí wọ́n ń lé káàkiri ìjọsí àwọn agbára tó fẹ́ pa yín. Dr. Smith ló bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ṣe ń gbèrò láti pa olóògbé òun náà lúgọ láti pa yín kí ọ̀rọ̀ kó lè di ti ẹ̀ nìkan. In fact bóyá lẹ mọ̀ ṣe rí fásitì tí ó fi rán àwọn ọmọ ọjọ́ kìíní ẹ̀bù ni fẹ́ẹ̀kì ni ọ̀rí náà ṣe gbé wá nísìnyí nígbà tá a ti gbé ọ̀rọ̀ fásitì ló ń dá wàhálà lẹ̀ a ti consult àwọn minister of health ìpè anybody tó bá ti wá lórí ọ̀rọ̀ fásitì kan get in touch pẹ̀lú wa ìwọ ò dáhùn kan mọ́ tiẹ̀ ẹni tí wọ́n ló ń bá sọ̀rọ̀ ní hòtẹ́ẹ̀lì ọlọ́pàá ni gbogbo confession tiẹ̀ sọ́dọ̀ òun la lò la fi dí ẹ mú
Yes. Ọlálékan. Ó yẹ lẹ́nu láti rí mi. Anyway, má yẹ kó yẹ lẹ́nu. Iṣẹ́ mi ni mò ń ṣe. Gbogbo àwọn ìbéèrè tí mò ń bi ẹ́ nígbà táwọn sẹ́ẹ̀lì yẹn, mo ló jẹ́ ká rí gbogbo tó ṣẹlẹ̀ níbí balẹ̀ ni. So, I'm happy for you. Congratulations. Yes! Abiodun ni, congratulations. My dear, sir. First thing tomorrow morning, arrange them. Come for you by the job. Okay, sir. Move.